àgbẹ̀sábọ̀ lẹ fẹ́ máa dá lóhùn. ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré fún yín nípa ọba ńlá. ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré fún yín nípa ọba ńlá. sórí àtọba ńlá o àti Ìyábọ̀ Òjó amẹ̀bọ̀jì sọ wá sórí gbogbo wọn yẹn ọba ńlá lọmọ òun wà nílùú òyìnbó bọ ọba ńlá ò ṣe oríire. ọba ńlá wà lójú kan náà bí omi adágún ṣe bí ọba ńlá àtọmọ ẹ̀ náà jọ London ní China ń sìn. ṣé wọ́n rí ibi téèyàn ti máa fi ogún ẹ̀ ṣiṣẹ́ tá máa wò àti ọba ńlá ń wù. àgùntàn paṣọ ìṣídà lọba ńlá láti jọ́ tọ́ba ńlá ti délé ayé wọn kì í kú oríire. ọba ńlá wà ní Canada ní 2019 tó bẹ̀rẹ̀ ṣó fún mi o ládùúrú ṣó tí ọba ńlá ṣe fún mi ládùúrú ọ̀rọ̀ tó sọ sí mi ládùúrú nǹkan tó ṣe fún mi ládùúrú ìkookò tó dún mọ́ mi ẹ wo àdúrú nǹkan tí mo ti gbé ṣe ẹ fún mi ní nǹkan oríire kan ṣoṣo tí ọba ńlá ti ṣe. tó bá ní nǹkan ṣe láyé irú wa ni kò lísìn sí tó bá fẹ́ ṣoríire láyé irú wa ni kò lísìn sí tó bá fẹ́ kàn fi ẹ̀mí ẹ̀ ṣètùtù tó bá fẹ́ kàn fi ẹ̀mí ẹ̀ rúbọ irú wa ni kò lísìn sí. bọ́lá ń ṣe kẹ́mi tó tí n bá rí fan mi kan tó bá ń go astray tó bá fẹ́ ṣìnà máa find time máa ṣe short show máa wọ̀n ẹni yẹn máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí máa ṣe báyìí. You don't understand? sórí irú àwọn ọba ńlá yẹn kò sí nǹkan kan tó lè rà lọ́dọ̀ ẹ̀ ó máa kúkú tàbá ìrìn àjò ẹ̀ torí ọba ńlá ò ní ajé lára. tó bá fẹ́ raṣọ sọ́rùn ẹ̀ raṣọ lọ́dọ̀ àwọn tó ní ajé lára ajé ó wà very important. tó bá fẹ́ ra ìpara lọ́dọ̀ àwọn tó ní ajé lára ajé ògùngùn onísọ̀bùjì. sórí ilẹ̀ táǹtà yìí tó bá fẹ́ ra ilẹ̀ lọ́dọ̀ àwọn tó ní ajé lára. àwọn kan wà tó bá ra ilẹ̀ lọ́wọ́ wọn ò ní rí kọ́ torí àwọn gan tó tà fún ẹ wọn kọ́ lè rí. kò kí n ṣe gbogbo lówó ló kọ́lé o. There are some people that are living large but they still live in rented apartment. sórí tó bá rajà lọ́dọ̀ àwọn made personalities made it goes a long way. bí mo ṣe máa ń travel lọ rajà mo target àwọn ìlú kan gbà kan tí máa ń tẹ́rí sí lọ rajà torí pé àlùbáríkà wà lára ìlú yẹn gan-an. àlùbáríkà wà lára àwọn ìlú yẹn gan-an ṣó dẹ̀ rí ìlú yẹn tí mo máa ń tẹ́rí sí ti máa ń lọ́ngbà yẹn àlùbáríkà ẹ̀ pẹ̀lú nǹkan tí mò ń jẹ léni. oh get me irú ọba ńlá ń sìn sọ fún mi ṣé èèyàn tó ti ń wọṣọ gidi lè patronize ẹ kẹ́ ẹ gbé Swiss fún ọba ńlá kò ní rí ta kẹ́ ẹ gbé aṣọ Austria fún kò ní rí ta kẹ́ ẹ gbé aṣọ Paris fún kò ní rí ta láyé kẹ́ ẹ gbé aṣọ Italy fún kò ní rí ta. sórí tó bá ń rajà ní China tó bá mọ̀ kó sì fẹ́ excel lọ́jọ́ iwájú má jẹ́ káyé mọ̀ pé China ló ti ń rajà. kò sí nǹkan kan tó ṣe China àwọn ìlú tá a máa ń lọ tó kù yẹn náà ọ̀pọ̀lọpọ̀ náà máa ń ṣe ọjà lọ́dọ̀ China tó máa kó sọ́dọ̀ wọn but sórí orúkọ tó bá ti fi tag èèyàn ó máa ń go a long way. aṣọ tó wọ́n jù láyé China ló wà but tó bá rà á dé kò sẹ́ni tó máa rà lọ́wọ́ ẹ̀. òun ló jẹ́ pé àwọn tá a máa ń raṣọ lọ́dọ̀ wọn lọ́stra yẹn náà wọ́n máa ń ṣe aṣọ káàkiri wọ́n máa ń ṣe finishing nílùú wọn ó lọ fà á. Life is spiritual. Olùfà. àwọn tó máa ń taṣọ lówó ńláńlá fún wa yẹn finishing náà máa ń ṣe nílùú wọn àwọn náà máa ń ṣaṣọ káàkà nígbà míì wà aṣọ wọn máa ń gbà tó ìlú 2 mẹ́ta tó máa bá mi ṣaṣọ lọ́ngbà mi ẹlòmíì lè sọ fún mi pé aṣọ mi ti dé Italy bí kò ní pé dọ́dọ̀ àwọn ọ̀dọ̀ àwọn náà ti máa ń ṣe final touching. tó bá ń rajà ní China èmi ò mẹ̀sìn tó bá àwọn Yorùbá ọjọ́ tí Igbo tó ti ń lọ China tó ti ń ragbá tó ti ń ra àwọn
o lè dé ṣọ́ọ̀bù ọmọ Igbo ọmọ Igbo sọ pé this TV na China kò ní sọ bẹ́ẹ̀ fún ẹ and this one na Italy tí Igbo bá lọ sí China kò nílò lọ China o tó bá pé ani my friend adé Italy kò sí ní Italy ẹ̀sìn ló sórí ẹ̀sìn ló bá ìran Yorùbá ebi sì máa pa Yorùbá gan o Yorùbá dẹ̀ sì máa ṣẹ̀sìn gidi ẹlẹ́sìn ni wọn. Má ever jẹ́ káwọn èèyàn mọ bí tó ti ń rajà. Sori, where you source for your business or your market is your recipe. Keep it. Olólórí burúkú kan tó ń polówó aṣọ lọ́dọ̀ Amebo. Ọmọ ẹlẹ́sìn báyìí, ọmọ olórí burúkú títí ẹ̀ tí ó ní HIV báyìí tó ń polówó aṣọ lọ́dọ̀ Amebo. Ẹ ti mọ̀ pé olórí burúkú ni lady yẹn. Tó bá rí tí àwọn èèyàn wọṣọ amu price yẹn gbé sí page ẹ tó bá di pa àwọn èèyàn wọṣọ tó bá post aṣọ ẹ ní kó post price lọ́jọ́ kan àwọn kan fi ṣẹ̀sìn èmi mo padà gbèjẹ ṣe rántí. tó ẹ̀yin èèyàn wa ẹ̀ mà ti gbọ́ àwọn ọ̀rọ̀ yìí tí arábìnrin tí ó wà nínú fídíò tí ó wá mọ̀ sí Lizzy Anjorin tí ó sọ nípa godmother rẹ̀ nígbà kan rí èyí tí gbogbo wa mọ̀ sí Elizabeth Obanla ṣùgbọ́n tí ìjàmbá ti bẹ̀rẹ̀ láàrin wọn ẹ̀yin èèyàn wa kí ni ohun tí ẹ lérò lórí ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ nípa arábìnrin yìí nínú fídíò tí ẹ ṣe wò tán yìí. torí ẹlẹgbẹ́ ìwà ẹ ẹlẹ́sìn ni where you source for your business is your recipe don't give it to anybody.